Ọlábísí Ẹ̀dújọbí ló ń pèdè lọ́wọ́ lórí ètò yín ètò wa Bísí Ológe Show lórí MITV UHF 43 àti DSTV Channel 255. Ètò tẹ́tí ń wò nípa àwọn òde àríyá lóríṣiríṣi bíi ìgbéyàwó, ọjọ́ ìbí, ìsọmọlórúkọ, àjọ̀dún, ìfilọ́lẹ̀, ìsìnkú àgbà, àwọn ìpolówó ọjà lóríṣiríṣi náà ò gbẹ́yìn o. Aago 8 sí 9 alẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi lẹ́ẹ̀ máa bá ọmọ yín pàdé láwọn òde àríyá ti ilẹ̀ yìí àtòkè òkun lóríṣiríṣi lórí MITV. Fún ìpolówó ọjà yín ẹ pè sórí 0803 329 1869 àti 0812 158 4400 tàbí sórí ímeèlì wa bisiologe@yahoo.com. Bó sì jẹ́ lórí wẹ́bsáìtì wa www.bisiologeshow.com. Bísí Ológe ló ń pèdè lórí tẹlifíṣàn. Bísí Ológe mo lójú lọ́rọ̀ wà. Orúkọ tèmi ni Chief Mrs. Afọlákẹ́ Ajoke Ade, popular known as Alaja Gold. Oyè tèmi jẹ lẹ́yìn ni Adebobagoroye Jagunmolu Akile Ijebu. Yeye Adebobagoroye Akile Ijebu. Lọ́ndà Olúwatóyìn Amúdàlát Iyalode Jagunmolu. And you need one you are working under my authority. We both working under the Alhaji Muslim Muhammad Shola, Mr. Soyoyo. Jagunmolu don't pray. Want to get bloggers, to get media personnel. Please come over. Bloggers, are back way. Can't put any invitation. Back on view. Ṣé gbọ́ èyí èèyàn mi wọ́n fẹ́ kẹ́ ẹ ṣe nǹkan yẹn ẹni tí ẹ bá jù sí gbòòrò ayé. Thank you. Atiola Sikiru Kayode Adetono.
wọn lórí. Wọ́n kúkú ti sọ nígbà yẹn lọ́pọ̀ nínú oṣù mọ́rọ̀ o. Ọ̀dà ẹ̀sùn lè fẹ́ jù. Ṣùgbọ́n láàárọ̀ ló sì yí padà tó dé òní o. Ẹ̀yin oní kàmẹ́rà máa ń yẹ ẹ̀dá fún agbá mi ní ìtẹ́jú yẹn. Nígbà tí mo lọ rà fún. Àtìyálóde àti olú ọkọ wọ́n jẹ́ àìsè pọ̀ púpọ̀. Sájọ́ ní ṣe é yá. Sájọ́ ní ṣe é yá. Ìdúró pàṣẹ sájọ́ ní ṣe é dàbẹ́ o. Sájọ́ ní ṣe é yá. Ìdúró pàṣẹ sájọ́ ní ṣe é dàbẹ́ o. Ẹ̀rọ bímọ bímọ sájọ́ ní ṣe é yá. Ìdúró pàṣẹ Ní ṣe é dàbẹ́ o. Ìyálòde Egbe mo dẹ̀ kí gbogbo ẹ̀yọ́ ọmọ ẹgbẹ́ stainless èyí ṣàjòkè sẹ́mi o torí ìyálòde yìí ọmọ mi dáadáa ni ọmọ wa ní first of all mission ọmọ wa ní Ìjẹ̀bú ló ń ṣe ọ̀kẹ́ mọ̀ fọ́ ọba tí ń ṣe ọkọ̀ nínú iṣẹ́ àwọn àlódò àkópa náà ọba ń ṣe ọkọ̀ mission ẹlẹ́gbẹ̀ẹ́ ní mission wa àkópa náà so ìwé ilẹ̀ ṣàkọ́kọ́ mi náà ìwé máa wá sí òde àwọn Egbe Jagunmolu Obinrin stainless. Ìdúrà mi ni wípé ọdún àtúbọ̀ máa lọ́dún fún ọmọ ẹgbẹ́ o. Ọmọ ẹgbẹ́ àtúbọ̀ máa jọ o. Màmá jọ ń towó. Màmá jọ ń tọ́là. Màmá jọ níta ìkú ẹ̀rẹ́gbẹ̀rẹ̀kú. Àṣe ìrìnàjò, àṣe alákọ̀ọ́ṣẹ́kù, àṣe ilé ọmáṣe. Wọ́n máa tẹ́, wọ́n máa tì, wọ́n máa bẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ẹlẹ́tẹ̀ máa wá jọ ìwé inú ẹgbẹ́ yìí. Láṣẹ ìdùnnàjò, àdúrà wa gbà o, àdúrà wa gbà o. Ìlà yìí, àrò àrò ọmọ o. Àṣẹ kólókóló àìkókò o. Àṣẹ kẹ́lẹ́ ìlà gbẹ̀mí o. Ẹ̀bá ń lọlé, àdúrà yẹn, abamẹ́dẹ́lé, orí ilé kókó ń tagbe. Ẹlẹ́dúnlọ̀kù, ẹ̀yìn ìgbàlẹ́, ẹ̀yìn ìgbàlódé yẹn. Ó ṣe máa rí lẹ́ o. Tó. Bẹ́tìrì ló máa rí. Bẹ́tìrì ló máa rí. Bẹ́tìrì ló ti rí. Bẹ́tìrì ló ti rí. Adéṣí ilé ìsàlẹ̀ ní o, ṣẹ́yìn máa túbọ̀ pẹ́ẹ́pẹ́ẹ́rẹ́ ní o, olódòkè ẹ̀yìn àtúbọ̀ máa gúdì owó.